A'udhu billahi minash shaitanir rajim. Mo kí gbogbo ojú tí ń wò mí àti etí tí ń gbọ́ mi. Ẹ dákun, ọ̀rọ̀ kan ni mo fẹ́ kí akẹjọ ṣe àgbéyẹ̀wò rẹ̀. Kí lọ̀rọ̀ náà? Ó náà ni ọ̀rọ̀ bàbá wa ni. Bàbá wa Akeugba Gold. Kọ́lọ̀ mọ́sà bá wa ṣe àlékún ẹ̀mí gígùn fún bàbá náà lórí dáadáa. Bàbá náà sọ ọ̀rọ̀ yìí. Mo wá rí pé ìkánnú àwọn ọmọ ẹ̀yà abẹ́ ọlọ́run ọba dẹ́dà kó mọ́sà bá wa fi ní ara balẹ̀, ara rẹ̀ ò balẹ̀ bí tí wù kọ́ mọ́. Wọ́n sì ní àìbalẹ̀ ara olórí àrùn ni. Kò sí àrùn tó kéèyàn máa ṣe bí itọ́ iṣu. Ó wá jáde, ó bẹ̀rẹ̀ sí ní sọ pé ìṣìnà ni bàbá yìí ń pèpè sí. Pẹ̀lú gbólóhùn rẹ̀ ó ní pé leizat hadhihi da'watul Islam. Mo wá rí i pé ọ̀rọ̀ tí bàbá yìí sọ ẹjá kan ẹjẹ́ àkọ́kọ́ jọ gbé yẹ̀wò tèmi gbọ́ nínú kílípù rẹ̀. Ǹjẹ́ kankan bẹ́ẹ̀ ń bí ọ̀rọ̀ yìí tó burú? Kí ni bàbá náà sọ? Bàbá náà sọ pé nínú ẹ̀sìn Islam tí wọ́n bí àwọn sí táwọn sì dàgbà sí, ó ṣúọ̀ pé ẹ̀sìn Islam lọ́nà lọ́dọ̀ tàwọn, gẹ́gẹ́ bí gbóhùn bàbá Akeugba Gold. Bàbá yìí wá ní tí ẹ bá bí àwọn oníṣẹ̀ṣe, àwọn traditionalist, tẹ́ ẹ bá bí wọ́n pé ẹ̀sìn yìí, àwọn náà ó dúró lórí pé ẹ̀sìn ìṣẹ̀ṣe yẹn òun ló ṣúọ̀ jù lọ́dọ̀ tàwọn. Bàbá yìí tí wọ́n ń sọ pé tẹ́ ẹ bá bí kìrìsìtẹ́nì léèrè pé ẹ̀sìn Ìgbò ló ti jẹ́, wọ́n fún yín lésì pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ńkọ́ òun ló ṣúọ̀. Bàbá yìí wọ́n ń sọ pé bí gbogbo wa ó ti máa ṣúọ̀ náà nù ni títí fá tá a fi lọ lè bọ́ lọ́hùn. Ọlọ́run ni ó wà á yanjú ọ̀rọ̀ ni ó ṣèdájọ́. Bàbá yìí sọ gbólóhùn yìí. Gbólóhùn yìí ni ọmọkùnrin náà jáde sí tó ní gbólóhùn yìí ń kọ́ ìṣìnà ní, dọ̀láàlù ní, igbá ni àwo ni. Èmi wá wò pé tí bàbá yìí ń sọ gẹ́gẹ́ bí làákàyè ìjọmọdé tèmi pé àyá Al-Qur'ani ni bàbá ń tù. Tá a bá wọnú Suratul An'am, ǹjẹ́ a lè rí tí ó jẹ mọ́ tí bàbá Akeugba Gold ń sọ yìí? Al-Qur'ani ń sọ pé a'udhu billahi minash shaitani rajim wa kadhalika. Àyà kan ní bábọ̀, àyà wala tasubbu alladhina yad'una min dunillah. Báwa yẹn tí ń bọ̀ nínú Suratul An'am. Fayasubbu Allaha adwan bighayri ilmi. Ìbẹ̀rẹ̀ kọ́ ni mo fẹ́ lò. كذلك زينا لكل أمة عملهم. كذلك زينا لكل أمة عملهم. Ntí bàbá Akeugba Gold ń tú nìyẹn o. كذلك زينا لكل أمة عملهم. Wọ́n ṣe rí tí gbogbo àwọn oníṣẹ̀ṣe ń ṣe pátá. Ọlọ́run gẹ fún ara rẹ̀ ti ṣàyánà rẹ̀ fún wọn. Débi pé wọ́n wà á rí pé lẹ́yìn ìṣẹ̀ṣe yìí o kò sí nǹkan míì tó tún lékè ìṣẹ̀ṣe lọ́dọ̀ wọn. كذلك زينا لكل أمة عملهم. Bí ẹ bá dé ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì, wọ́n ti ṣe ẹ̀sìn ẹlẹ́ṣọ̀ọ́ fún wọn débi pé kìrìsìtẹ́nì náà wọ́n máa rí ẹlẹ́sìn míì pé ẹ̀sìn lọ́nà, ẹ̀sìn ní ọ̀nà táwọn yẹn ló ṣọ́ọ̀jù. كذلك زينا لكل أمة عملهم. Òun ni bàbá Akeugba Gold sọ pé gbogbo wa ó mọ ṣúọ̀ lórí ìlànà tá a wà náà ni. Ẹ̀sìn Ìsìláàmù yìí ṣúọ̀ fún wa, a sì lè fọwọ́ sọ̀yà rẹ̀ pé ẹ̀sìn Ìsìláàmù nìkan lẹ̀sìn. Bó ti ṣúọ̀ fún wa yẹn, ẹ̀sìn àwọn míì náà ṣúọ̀ fún wọn. Bàbá Akeugba Gold wá ń sọ ní ọ̀rọ̀ wọn pé títí tá a fi padà sọ́dọ̀ Ọlọ́run, tá a fi lọlẹ̀ dé bá Ọlọ́run náà ni àyà yẹn sọ fún wa pé Thumma ila rabbihim marji'uhum. Thumma ila rabbihim marji'uhum. Àti oníṣẹ̀ṣe tó ní ṣẹ̀ṣe tòun ló ṣúọ̀, àti kìrìsìtẹ́nì tó ní ọ̀nà òun ló ṣúọ̀, gbogbo wa pátá á padà sọ́dọ̀ Ọlọ́run ọba. Fayunabbi'uhum bima kanu ya'malun. Bàbá Akeugba Gold sọ yí pé Ọlọ́run wà á yan nànà gbogbo ohun tó dàrú mọ́ kó wá lọ́wọ́ pé eléyìí tí wọ́n ń ṣe yìí sọ̀nà, èyí tí wọ́n ń ṣe yìí sọ̀nà, èyí tẹ́ ń ṣe ọ̀ṣà tẹ́ ń bọ gbogbo tẹ́ ń ṣe yìí bó ti rí ní. Ọlọ́run ó yanjú ẹ̀ fún kó wá ní fáyùn náà. بما
كانوا يعملون. ẹ wo ohun tí bàbá kí ó gba góòdù sọ, ẹ wá jẹ́ agbésẹ́gbẹ̀ẹ́ ara yìí, ìjó takora wọn. lópin ìgbà tí tí wọ́n bá gbé lọ́wọ́ ò bá ní ṣe pẹ̀lú pé ìgbà táwọn jẹ́ mùsùlùmí o, tó bá dásìkò tẹ́ ń ṣe ọdún eégún àbí awo àjọmọ ṣe o, tó bá dásìkò ìgbà tẹ́yìn kìrìsìtẹ́nì náà bá ń lọ ṣọ́ọ̀ṣì o àjọmọ lọ o, tí ò bá ti sí yìí ń bẹ̀, tí ò bá ṣe tí bàbá Akéwùgbà Gold ń pèpè lọ nìyẹn, tó bá jẹ́ pé Muhammadu Apòkè àjọjọ́ ọmọ Yorùbá, àjọ ń gbé àdúgbò, àjọ ń gbé nùlú, àwọn nǹkan kan wà tá a lè dáṣe àfi kájọ pawọ́pọ̀ ṣe, tí ò bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. tá bá fẹ́ mú tẹ̀sí wọn láàmú jẹ́ kó yẹ yín pé làkún dínú kún waliyadin. àmọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ pé tóníkálukú ṣùọ̀ fún yẹn kò tí ì sí tó burú débi tírù ọmọ èèyàn wà jáde tó máa fẹ́ ṣàtàrú àwọn ẹni yẹn. àmọ́ àfààní wà kán mí ní àìbín. Qawlan sahiha wa afatuhu minal fahmi sakimi wa afatuhu minal fahmi sakimi. afọlọrin ni pé mélòó mélòó ẹni tí ó máa fi láì fi kan ọ̀rọ̀ tó dáa. Wa kam min aibin qawlan sahiha. mélòó mélòó ẹni tí ó máa fi àléébù kan ọ̀rọ̀ tó gbádùn. Wa afatuhu minal fahmi sakimi. bàbá wa wo ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ òsì ọ̀rọ̀ ni òun gẹ́gẹ́ ní àìgbádùn kọlu ọpọlọ rẹ̀ o. Wa afatuhu minal fahmi alifamu ẹni fáàmù zakim òun gẹ́gẹ́ ní làákàyè rẹ̀ nídìí kí wọ́n lọ yẹ̀ wò pé ọ̀rọ̀ yóò burú, ìwọ ni kò yí ọpọlọ rẹ̀ wò. bí a bá rí nǹkan míì tí bàbá Akéwùgbà Gold bá ṣe tẹ́yìn rò pé ó kù díẹ̀ káàtó, bẹ́ẹ̀ bá tiẹ̀ jáde sí wọn gan ni yẹ́kùn bil adab. àmọ́ léyìí o tó níwọ̀sọ̀ yìí o wallahi ayé Al-Qur'ani ni bàbá yẹn ń tú pé tí kò wá gbé lọ́wọ́ yóò máa tẹ̀sí inú yẹn ó ti bá a yóò máa ṣe lọ́ṣọ̀ọ́ náà ni ẹni tí ó gbà lọ́wọ́ rẹ̀ ó múra. bí èyí tí ń wo àwọn oníṣẹ̀ṣe pé wọ́n sí lọ́nà làwọn oníṣẹ̀ṣe náà ń wo ẹ̀yìn náà pẹ́ sí lọ́nà. wal hidaya biyadillah, tawfiqul hidaya biyadillah la biyadi ghairihi. ọlọ́run ni ó fi ẹni tó bá wù ú mọ̀nà. àmọ́ táwọn máa ń sọ ni pé tọ́nà bá ti dé báyìí máa farabalẹ̀ abọ́lá ọba dẹ́dà kó máa fi ọmọ náà lára balẹ̀ yóò kẹ̀ jáde fò kìíní kẹ́lẹ́ sàmẹ́ láti bí wọ́n náà yìí tó ń sọ yìí ò yí ọ̀ wọ́n gẹ́gẹ́ lára rẹ̀ ò balẹ̀. abẹ́ ọlọ́run kó mọ́ sàṣàmọ̀ náà ẹnì kọ̀ọ̀kan wa subhana rabbika rabbil izzati.